dúpẹ́ fún Ọlọ́run tí ó ṣọ́ wa débi báyìí ní àsìkò ìní. Gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá ṣe dáadáa làbọ̀ yín. A wà lọ́dọ̀ èèyàn Ọlọ́run náà ní ọ̀dọ̀ prọfẹ̀tì ìrújú Ọlọ́run wòlíì ńlá Michael Ọlọ́run bẹ ibẹ̀ la wà ní Akínyànjé nílùú Èkó ń bí. Bàbá ẹ kú kalẹ̀ sà ṣe dáadáa làbọ̀ yín. Bí ìkọ́ta bá wálé ní wípé àdìbò ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, gbogbo wa pátápátá tajọ́ ọmọ Yorùbá là ní kí Bọ́lá Ahmed wọlé, ó sì ti wọlé. Ṣùgbọ́n bí ta wá já sí báyìí ò wáyé wa lórí ọ̀rọ̀ epo, torí pé àwọn ilé epo kan wọ́n ti ń tà ní 700, àwọn kan gan ń tà ní 600, èyí tó wá tà tó kéré jù ní 560 something. Ṣé bá ṣe máa wò lélẹ̀? Kí ni nǹkan tí ẹ̀yin rí pé ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa? Kí sì ní ọjọ́ iwájú wa Nàìjíríà lọ́la? Ẹ ṣe olóòtú àndẹ̀múlẹ̀ kí gbogbo ọmọ Nàìjíríà lórí ìbéèrè ìbéèrè tí ó ní agbára gan-an. Ṣé rí ẹ̀mí lèèyàn lè fi tọ ọ̀rọ̀ yìí. Tí n bá dẹ̀ fẹ́ fẹ̀mí tọ̀, tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀mí ní pé bí ìjọba yìí tó wà lọ́wọ́lọ́wọ́ yìí bá ṣe rí tó dára, tí wọ́n lè sa oore ọ̀fẹ́ àti ọgbọ́n tí wọ́n ní láti ṣe akitiyan, ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kó gbà bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi máa dàbí pé àbí mi fẹ́ rí solution sọ̀rọ̀ náà ni. Mo fẹ́ rí solution síbẹ̀, solution gbọ̀ngàn lọ̀rọ̀ tí mo sọ yìí. Mo sọ̀rọ̀ kan bẹ̀tù kò yí àwọn èèyàn. Bàbá ọlọ́lá jùlọ Ahmed Tinubu ààrẹ, èmi gbàdúrà fún wọn lójoojúmọ́ kọ́lọ́run fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye láti lè ṣe. Ẹni nǹkan yìí ti bàjẹ́, ó bàjẹ́ rẹpẹtẹ sílẹ̀. Èjì ní pé tí wọ́n bá sọ pé kọ́ọ̀n tún wá ṣe é, tí wọn ò bá fi ìbẹ̀rù Ọlọ́run sí gidi gan, I'm telling you, ó tún sì máa ga jù báyìí lọ. Àdúrà yìí ká máa gbà kí bẹ̀rù Ọlọ́run kó lè wọnú ọ̀rọ̀ ìjọba tó wà lọ́wọ́lọ́wọ́ yìí, because láì sí bẹ̀rù Ọlọ́run tó bá ní wọ́n fẹ́ ṣe kó wà òkè bó ṣe jẹ́ kó wà òkè, ó sì máa fẹ́ le díẹ̀ ju bó ṣe wà yìí lọ. Tí a bá lè gbàdúrà, tí Ọlọ́run bá lè rọ̀ níbi tó jẹ́ kó rọ̀, ó máa wálẹ̀. Bẹ̀tì Nàìjíríà sì máa dára, ọ̀rọ̀ náà ò lè yí padà. Ṣùgbọ́n epo tó sì ń lọ sókè yìí, orí epo nìkan lè ń sọ̀rọ̀, àwọn kankan míì náà sì máa wà tó máa lọ sókè, bẹ̀tì Nàìjíríà máa lọ bẹ́ẹ̀. Àdúrà tí mo ń gbà fún gbogbo èèyàn ni pé bí Nàìjíríà ṣe ń lọ sókè, tọ́rọ̀ yẹn ń ga nínú ìgbáyà yẹn, because nísìn gbogbo àwọn èèyàn ti fẹ́ di olè tán ọlọ́ṣà. Ẹni tó bá fẹ́ rìn nísìn tó bá ti rìn látago 9 tí ò bá ṣọ́ ara ẹ̀, tó bá mú fóònù dání Nàìjíríà nísìn, tí o ò bá mú fóònù yẹn dání dáadáa lórílẹ̀‐èdè yìí, tàbí wà ní mọ́tò, wíwà ní kúrò pé àbórí ọ̀kadà, even ní mọ́tò ààrẹ, tó o bá wind up glass, tí o bá lọ gbé fóònù sẹ́nu, wọ́n á mú fóònù ẹ̀. Kí ló fà á? Orílẹ̀‐èdè yìí hot lọ́wọ́, nítorí ẹni tó ń ṣiṣẹ́ táwọn mọ́tò lọ síbi iṣẹ́, owó mọ́tò ti ga sókè sí. Nígbà tí wọ́n bá ń gba 70,000 tó ń fi 85,000 wọ mọ́tò, ẹjọ́ náà èrò ló fẹ́ ná lóṣù. Nígbà tí ẹnìkan ti ẹ̀fẹ̀ sọ̀rọ̀ ọjọ́ kan ló ní àwọn ìjọba ṣètò kan fẹ́ máa fún yàn ní owó pélébé kan. Mi ò kú ní wo tẹ́lifíìn gbọ́ rédíò láti mọ orúkọ báyìí. Mo ní èrò lọ́nà fẹ́ fún yàn, bóyá 8,000 àbí ẹnìkan kan ń já gbọ́rọ̀ náà. 8,000. Ṣé ọ̀rọ̀ náà rí sà? Wọ́n láwọn tí yà ń jẹ. Àwọn tí yà ń jẹ. Ẹjọ́ náà tó bá fún yàn ní 80,000 lórílẹ̀‐èdè yìí sà. 8,000. Mo mọ̀ pé 8,000 lè sọ pa ẹ̀. Tó bá fún yàn ní 80,000 ní orílẹ̀‐èdè yìí sà, ẹjọ́ náà sọ lè tọ́ṣòro yàn. Mo fẹ́ kí ìjọba tó fẹ́ fún yàn ní 8,000, nítorí àwọn nǹkan ìmọ̀ràn kan wà tẹ́ pé téèyàn bá rò ó, àwọn èèyàn gan á sọ̀rọ̀ síyàn. Bẹ́ẹ̀ ni, àdẹ̀mú dẹ̀ rí pé àwọn tó wà lórí ìjọba yìí wọ́n ti jẹ́ ọ̀jọ̀gbọ́n àti òmòye jùlọ. Àwọn kankan wà tẹ́ pé níṣẹ́ ló dàbí ẹ̀tàn jẹ lójú ẹni nílùú Nàìjíríà this time. Tí ọba wà náà, ó ń dàbí ẹ̀tàn jẹ, because àwọn fúnra wọn ní ọmọ. Ó jẹ́ kán wo ìtàn kó fún àwọn ọmọ wọn kán lọ rajà. Ó dẹ̀ jẹ́ kán wo ìtàn ọmọ wọn ná. Ọmọ ẹni ò ní ìná 500,000 lóṣù. Ìwọ tó mú ẹ tí ò tí ì pé 30 years tó ń gbowó oṣù tó ná 500,000,
tó wá fẹ́ fún ẹni tó ju ọmọ ẹ lọ ní 8,000 wípé kó fi jẹun ẹni náà ń gbọ́dọ̀ gba sọ́pọ́ọ̀tì tẹ́yàn ọ̀rọ̀ yẹn ìgbẹ́ yẹn ni mo dúró pé èmi ò gbọ́ o nítorí mi ò gbọ́dọ̀ kúrò orí òkè ni mo wà tí mò ń gbàwẹ̀ tí mò ń gbàdúrà so kò jẹ́ kí n gbé tẹ́lẹ̀ síwájú àti gbọ́ nǹkan bẹ̀tẹ̀ àwọn tó gbọ́ mo ní so gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ yẹn ó dà pé Ọlọ́run máa ṣe ètò kan bẹ̀ yẹn á túbọ̀ fún àwọn adarí wa ní ọgbọ́n ìmọ̀ àti òye àti pé kán tó gbé nǹkan jáde kán wò pé ṣé nígbà táwọn bá pín mílíọ̀nù táwọn pín bílíọ̀nù ṣé irú eléyìí náà ló jẹ́ kán pín síta nítorí àwọn ọkàn wà tẹ́pẹ́ á bu èèyàn tó bá sọ fún ọkùn pé why kí ló dé why do you say this to your nation why do you say it kí ló mú ẹ tó 8,000 kí lè fẹ́ kán fi ṣe lóṣooṣù kò help rárá sà kò help poor kò tiẹ̀ help rárá so it's better kí gọ́ọ̀mẹ̀ntì má lọ síbẹ̀ rárá ojú ara àti tẹ̀mí mo fi wò pé kò help rárá tí gọ́ọ̀mẹ̀ntì bá sọ pé wọ́n fẹ́ dánwó èwò bí wọ́n tó máa gbọ́n fún wọn ní 50,000 bí wọ́n 40,000 àti àṣírà kó ń gbúra ìdá rẹ̀ tó yẹ pé àwọn mẹ̀kúnnù yẹn á ṣe kí ni wọ́n á máa mú lọ́sàn-án tá a fi pébi bẹ́ẹ̀ tán bá fún wọn ní 8,000 tí ò tó wọ́n jẹun léèdè nítorí ó jẹ́ kán gbò fúnra rẹ̀ pé èdè ní Nàìjíríà owó tán fẹ́ fi jẹun nígbọn ju 7,000 lọ tẹ́ bá lọ sí treatment bàbá àjọ kan mo lọ sí chicken something bẹ́ẹ̀ yẹn mi fẹ́ polówó kiri oníka nígbà mo dẹ̀ débẹ̀ mo fẹ́ break lọ́jọ́ náà ni mo bá náwó sí white rice wọ́n bu white rice mo bá rò pé kí n má jẹ white rice nìkan bá mi bu ẹ̀fọ́ sẹ́gbẹ̀ẹ́ àní ẹ bá mi mú turkey yẹn sẹ́gbẹ̀ẹ́ so mo máa ń like salad ẹ fún mi 2 portions of salad wọ́n bá fún mi nígbà tó dé máa mú bíìlì wá wọ́n bá sọ pé 7,000 kìíní kan nítorí kíni so tó bá yẹ pé 7,000 nǹkan ibi tá a rí tíjọba lè fi ṣe àkàwé nǹkan tó fẹ́ fún yàn nìyẹn nítorí irú ẹ̀ níjọba gbọ́dọ̀ fi ṣe àkàwé so dàtán àwọn ẹ̀ bá fún mi ní 7,000 plus lóúnjẹ tí ò lè yọ omi lọ́jọ́ kan tó yẹ pé mo fẹ́ fi break kò lè yọ omi níṣẹ́jú yẹn náà mo kàn jẹ́ ni so tó bá lè ṣe 7,000 plus dàsí pé oúnjẹ ẹ̀ẹ̀kan ṣo ni ìjọba fẹ́ fún èèyàn lóòjọ́ so kó lè wá òkè tó bá fẹ́ kàn fún wọn lóúnjẹ kankan lóòjọ́ kan times 8,000 yẹn times 30 days kan arrange ẹ̀ fún wọn so a jẹ́ pé ẹnìkan kan máa jẹun ẹ̀ kankan ní lóòjọ́ kan lè fowó kún owó àwọn òṣìṣẹ́ because ẹni tó ń gba owó jù nísìn ní ìgbà 150 ó ń fi 90 wo mọ́tò btb tó ń gbé ẹjọ́ náà mélòó ló kù fọmọ báwo lọmọ òsì ní jọmọ lọmọ báwo ni kínní òun lẹ ṣe rí tí prank tí arákùnrin ẹ ṣe tí màmá àti bàbá tó ń gbé ọmọ wọn sílẹ̀ láti lọ sọ̀sọ̀kúsọ ìṣẹ́ ló fà á bàbá iṣẹ́ ni kò ṣe pé wọn ò mọ̀ pé kọ̀ọ̀kan ṣe ògbà bẹ̀tì nísìn ihun tí ò tọ́ làwọn èèyàn fi yọ̀ ní Nàìjíríà ihun tí ò tọ́ tó ẹ bá rẹ tó ń sòtọ́ àwọn èèyàn ọlọ́jọ́ gbọ́ tiẹ̀ ṣùgbọ́n tó bá ti rí pé o ti páàkì irọ́ o gbé sílẹ̀ pákéjì irọ́ fún wọn pákéjì irọ́ ìran máa gbé and in Nàìjíríà mo rí pé wọ́n ti ń kú òlóko pé kéèyàn máa tàn wọ́n jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa rí gbẹ̀bá ìlú kó máa tó ní àwọn fúnra náà tó máa jẹ́rìí inú tẹ́lẹ̀ president kìíní ó fún wa 10,000 tèmi rè 10,000 tèmi rè 10,000 tó fún yẹn wọ́n fi gba ògbó 10 billion nínú ayé ẹ̀ tọ́lá náà kò fẹ́ pòlò tó fẹ́ ṣe ìjọba yẹn tí wọ́n bá ti nàgbára kan kó mẹ́sẹ̀jì yẹn kó lẹ̀ 80,000 yẹn kan lọ kó sí inú epo tó bá kó sínú epo yẹn kan já wálẹ̀ láti 600 and kí ni ń pè bí a kan fi síbi 250 fáwọn èèyàn so in fact ìjọba wọn máa tó kárí mi lélẹ́yìí lójú tèmi kárí mi ni kò ní ìtumọ̀ orúkọ tí wọ́n lè fún yẹn kárí mi and then kárí mi yẹn ó ti wá Nàìjíríà ti wá gbọ́n jù bẹ́ẹ̀ lọ kò jẹ́ anybody mọ́ like irú èmi kò ní mínísì ni tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì lè bí nǹkan tí mò ń sọ yìí kọ̀ọ̀kan gbọ́ kán lọ jẹun ní any district kan jẹun ẹ̀kan ṣo and I'm sure kán máa jẹun ju 8,000 lọ nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè wò tó máa fi jọ́ọ̀jì àwọn èèyàn nìyẹn so tí gọ́ọ̀mẹ̀ntì bá wò pé 8,000 oúnjẹ ìjókòó ẹ̀kan ni so kán ṣọ́ra torí àwọn ọmọ tiwọn gan náà wọn kì í jẹun
so kọ́ fi ṣírò ara wọn ọmọ wọn èèyàn náà ni àwọn tó fẹ́ fún ní 8,000 èèyàn náà ni